alágbára ńlá. Atóni ìgbà yóò gbanigbani. Ọba tó láyé àtọ́bájáyé o. Ọba tó lògo ìjòkó lọ́dún darí. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Kó kọ́ yà ọ́ lẹ́nu o. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu. Ṣé ó yà ọ́ lẹ́nu? Èèmọ̀ gbọ́dọ̀ yà ọ́ lẹ́nu. Ìgbé Ọlọ́run pọ̀ mí lé. Ìgbé Ọlọ́run gbé mi ga. Ṣé ó yà ọ́ lẹ́nu o? Má jẹ́ yà ọ́ lẹ́nu o. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Ṣé ó yà ọ́ lẹ́nu? Ìfẹ́ Ọlọ́run pọ̀ mí lé. Ìfẹ́ Ọlọ́run gbé mi ga. Ṣé ó yà ọ́ lẹ́nu ni? Ọ̀rẹ́, má jẹ́ yà ọ́ lẹ́nu o. Ìwà rírọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyé mi ni. Májẹ̀mú tó bá mi ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ṣẹ́ mi o. Àbọ̀ mọ ọba tí mo gbójúlé. Ṣó mọ ọba tí mo fẹ̀yìn fò. Ṣó mọ ọba kábí káọ́là. Ọba mi dasọ bí dire. Ṣó mọ Ọlọ́run ayọ̀ mi o. Àtọ́fara mi. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Ṣé ó yà ọ́ lẹ́nu o? Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Ẹ má fọwọ́ yà ọ́ lẹ́nu. Ṣé ó yà ọ́ lẹ́nu o? Ìgbé Ọlọ́run pọ̀ mí lé. Pọ̀ mí lé. Ọlọ́run gbé mi ga. Ṣé ó yà ọ́ lẹ́nu o? Má jẹ́ yà ọ́ lẹ́nu o. Ẹnì kan ò mọ fáìlì lójú ọ̀run. Kò sẹ́ni tó mọ pa ọ̀nà afẹ́fẹ́. Kò sẹ́ni tó mọ bí egungun ṣe ń dàgbà nínú aboyún o. Bẹ́ẹ̀ni kò sẹ́ni kan tó mọ pa ọkọ̀ lórí òkun. Mo wá. ayé ọlọ́run yanu bàbá dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá láti jẹ́ dídí wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní rí adúpẹ́ àyìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kí olúwa kó gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí tí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ní orúkọ jésù olúwa yóò di iléeṣẹ́ náà mú ìmọ̀ràn èṣù níjọ lórí iléeṣẹ́ náà olúwa yóò gbé iléeṣẹ́ yẹn ga ọlọ́run má jẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí iléeṣẹ́ náà ọba tí òjò di títì pa àmọ́ lóore àyìn lógo mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tó máa ń wò ó ètò ohun olúwa látẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣe JP tó máa ń wá ní ìjọ mẹ́jọ mẹ́jọ tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù olúwa yóò dì wá mú ọba májẹ̀mú yóò mú wa délé láyọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìmọ́lẹ̀ tó tún jẹ́ ká rí lénìí akúta bíi tẹ́tẹ́ ni ó wu ọlọ́run nínú àánú ẹ̀ ló jẹ́ kémi àti yín jẹ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú rẹ̀ tó fi dá wa sí fún àánú rẹ̀ tó fi ṣẹ́ wa kù fún àánú rẹ̀ tó fi dì wá mú fún àánú rẹ̀ tó fi wà pẹ̀lú wa fún àánú rẹ̀ tí ò kúrò nínú ayé wa ní ìgbà kankan a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa náà rèé bóyá ẹ fẹ́ pè ìyá àdúrà rẹ̀ Abániṣe JP sórí tẹlifóònù nàmbà mi náà rèé 070-5784-2311 lẹ́ẹ̀kan sí 070-5784-2311 fúnra mi báyìí ni máa gbé fóònù nàmbà yín tí ẹ bá ti ń pè bóyá fún ẹ̀bẹ̀ àdúrà bóyá fún kánsẹ́lì bóyá fún ìbéèrè kan bóyá fún ìtọ́ni nínú ìrìn àjò ayé wa gẹ́gẹ́ bíi pé a lè fi lọ ìránṣẹ́ ọlọ́run tó tún dàgbà tó lè tọ́ wa sọ́nà nípa lè rìn ìrìn àjò ayé wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ohun olúwa náà rèé wòye ìjẹjọ lèmi àti ń dágbére fúnra wa pé tó bá dijọ́ mẹ́jọ jẹ́ pàdé lórí ètò ohun olúwa lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn wípé a fẹ́ tún mú ètò náà wá a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa rí ìmọ́lẹ̀ náà
ìjọ mẹ́jọ náà ló ti pé yìí ẹ̀rí ìwòyí ọ̀la báyìí ní ìsìn àwọn ẹlẹ́sìn wa kejì wọ́n ń bẹ́nu yàtàyòtò ọdún wọn lórúkọ Jésù Olúwa yóò dì wá mú a kí wọn kú ọdún torí kì í ṣe onígbàgbọ́ nìkan òun náà ló máa fi ojú àti ọkàn bá ètò ohun Olúwa yìí lọ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́sìn wa kejì náà a bá wọn dúpẹ́ pé Ọlọ́run ṣeun tí àánú ẹ̀ dó láéláé tí a mú wọn rí ọdún ìní àti àlàáfíà tí ò bá ẹnikẹ́ni wa nínú sàárè àmọ́ lóore Ọlọ́run k'Olúwa kó gba ọpẹ́ wa k'Olúwa má fi wá sílẹ̀ kó má kọ̀ wá sílẹ̀ ní ìgbà kankan k'Olúwa kó dì wá mú Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. Ṣé a ti gbé bíbélì wa dáàdì mọ́mì ṣé bíbélì wa ti wà ní tòsí ṣé ọ̀rọ̀ Ọlọ́run tá a fẹ́ gbọ́ ní ọ̀sán yìí ṣé a ti mú báírò àti ìwé wa tá a fẹ́ fi kọ sílẹ̀ ṣé a ti súnmọ́ ìdìmọ̀wòmáwòrán yìí kí ni ohun Olúwa tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí ó ṣe kókó ó ń bẹ lára yín dáàdì mọ́mì mi ó ń bẹ lára yín brọ́dà ọ̀rọ̀ ń bẹ lára yín gangan lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí sísítà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ ń bẹ lára yín lọ́wọ́lọ́wọ́ ní àsìkò tá a wà yìí ẹ̀ ń pé ọ̀rọ̀ wo wá ni ó ń bẹ lára èmi náà àkọlé ọ̀rọ̀ náà ni àìlákàsí nípa ìlákàsí nígbà mìíràn ohun tó yẹ ká tètè ṣe ó lè ti kọjá lọ nípa ìní àkàsí ohun tó yẹ ká tètè ṣe ní ọjọ́ tá a bá kà sí ká ṣe ní àsìkò tó yẹ ká ṣiṣẹ́ yẹn tàbí ká ṣe nǹkan yẹn tá a sún ti iwájú ẹ jẹ́ mọ̀ pé nǹkan yẹn lè má bọ̀ sí mọ́ bẹ́ẹ̀ ni sà ó yẹ ká tètè ṣe ṣùgbọ́n tá a tètè ṣe ní àkókò tó wò ní àkókò tó yẹ gangan tó yẹ ká ṣe nǹkan yẹn tá a wá ń sún síwájú pé màá ṣe tó bá yá màá ṣe tó bá yá nípasẹ̀ ká ṣe tó bá yá yẹn iye wa lè kúrò níbẹ̀ bẹ́ẹ̀ ni iye wa lè fò ó ní ìgbà yẹn àsìkò tó dẹ̀ ṣe yẹn ó lè ní ìtẹ̀síwájú nínú ìrìn àjò yá wọ́n nípa ìwà ìní àkàsí pé kò tó kẹ̀ máa ṣe dádì bí a ṣe ń fi ọ̀rọ̀ ilẹ̀ àti ilé lọ yìí tó ṣé màá ṣe kọ́ ni ẹ ṣì wà dì sí i sísítà mi bí a ṣe ọ̀rọ̀ ẹ tó lọ́kọ nì ọkọ̀ ìtọ́ǹta ṣé náà kálẹ̀ ṣì wà títí dì sí i ẹ wò pé àsìkò owó lẹ́kọ́ ẹ̀ ń gíràpù owó lọ́wọ́ sísítà mi ìgbàlà búra ìgbà ara báyìí ó máa bú ara ẹ wí pé àkókò ètí ìyá ẹ tí rí choice yín ẹ tí rí taste yín ọdún ń gorí ọdún oṣù ń gorí oṣù 2020 tó ti ń lọ tẹ̀ nìyẹn ẹ jẹ́ ká ìrìn àjò ayé wa ká kà á sí ẹ jẹ́ ká kọ ọ̀rọ̀ ṣá ẹ wò pé àìlákàsí pẹ̀lú bí o ṣe alẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ yẹn àìlákàsí pé ká súnmọ́ bí ta bá súnmọ́ ká gbàdúrà tó yẹ ká gbà ká lè bá a ṣe ni ká lè bá a fò mọ́kè ká lè bọ́ sínú ògo ńlá ṣùgbọ́n nígbà àìlákàsí pé àsìkò ni mo fẹ́ sọ fún yín pé àwọn tó ṣí mọ́tò tuntun àwọn tó ní àkókò yìí wọ́n ń ṣí àìlákàsí yín yẹn àìlákàsí wa àìlákàsí pé ohun tó ká ṣe ní àkókò ẹlòmíràn máa sọ wọn á ní owó tó yẹ kéèyàn fi kọ́lé yọ ni àfimutí ẹlòmíràn ní owó tó yẹ kí n fi ṣe kí n fi ralẹ̀ kí n fi kọ́lé mi ò lè fi mú kan sẹ́nu mi bí ètò ń rútú bẹ́ẹ̀ ìgbára la dẹ̀ ń búra mà dádì bẹ́ẹ̀ ìgbára là búra brọ́dà mi bẹ́ẹ̀ ìgbára là búra ẹ jẹ́ ká ní àkàsí lórí ìrìn àjò ayé wa ní àkókò yìí
ṣé ẹ mọ̀ pé bí bá a ṣe rí ní ọdún tó kọjá ìwọ̀n tó ṣe wà ní ọdún yìí ẹ̀rí pọ́n ti fọdún fún ẹ̀yin náà ti sọ pé ẹ fẹ́ má kí bá yín títí ọ̀túnla ẹ̀yin náà sọ pé títí next week ní ìsìn ìkíní kan ilẹ̀ gbọ́dọ̀ má kí bá yín ṣùgbọ́n ẹ̀ka ọ̀ká sí à ń wò wípé àwọn ẹgbẹ́ mi náà mí wà tó jẹ́ pé wọn ò tí ì máa rí àwọn ẹgbẹ́ mi náà wà tó jẹ́ pé wọn ò tí ì níyàwó nípa ìlàkàsí ẹlòmíràn dẹ̀ ti sọ ògo rẹ̀ ògo tó jẹ́ pé ó yẹ kó tètè rí lò ó dẹ̀ ti sọnù. tí mo bá fẹ́ sọ ìtàn obìnrin kan nínú bíbélì yìí ọ̀rọ̀ obìnrin yìí gbogbo ayé ló ti gbọ́ ọ̀rọ̀ obìnrin tí mo fẹ́ fi ṣe kókó ọ̀rọ̀ ní ọ̀sán yìí ọ̀rọ̀ ìyá méjì ni mo fẹ́ ká la fẹ́ yẹ̀wò nínú ẹ̀. obìnrin ní tòótọ́ gbogbo ìrìnàjò ó ti rò pin nítorí pé kí ni gbogbo ohun tó ní pátá ló ti tán gbogbo ohun tó ní ló ti tán àwọn oníṣègùn ti gba gbogbo ẹ̀ tán lọ́wọ́ ẹ̀ tí ò bá wá ní àkàsí pẹ̀lú ìrìn àjò rẹ̀ ni nígbà tó gbọ́ pé Jésù ń kọjá lọ èrò sì pọ̀ tí ẹ mọ̀ pé kò ní lè dìde nínú ìlera rẹ̀ torí pé kí ni a sọ fún mi nínú Bíbélì wípé ó ti rù ó ti gbẹ kódò ó ti ń tẹ̀ nípa kí ni nípa ẹ̀jẹ̀ tó ń dà ní ara rẹ̀ ní gbogbo ìgbà bí obìnrin fẹ́ ṣe é ní ọjọ́ márùn-ún gan a máa súyàn pèlè ń ta sí ọdún 12 gbogbo nǹkan ní rẹ̀ ti tán ṣùgbọ́n tí ò bá ní àkàsí pẹ̀lú ìrìn àjò rẹ̀ ni tó ń wò wípé gbogbo ayé kò ti ń ṣe ṣùgbọ́n ó rò ó wípé ẹ jẹ́ kó ń dìde nínú agbára òun torí ìrìn àjò yìí òun ò gbọ́dọ̀ kú sínú ẹ̀ ó wò ó pé ẹ jẹ́ kó ń lọ bá Jésù náà ṣùgbọ́n kò rí ọ̀nà dé ọ̀dọ̀ rẹ̀ ó tún ó ń sapá mọ́mì dájú sapá nínú rẹ̀ débi pé àníṣe òun ní ìgbàgbọ́ ó ti ka ogun yìí ó ti kà á pé ogun yìí ó gbọ́dọ̀ tán ní kò ka ogun yẹn sí ìṣòro rárá torí àwọn mìíràn ti ka ogun tí ń bẹ nínú ìrìn àjò wọn ti kà kún àgbélébú bẹ́ẹ̀ Olúwa kò dé àgbélébú ibi mọ́ wa ṣùgbọ́n àwa la gbọ́dọ̀ ní àkàsí pẹ̀lú ìrìn àjò wa pé ní tó ṣe mí ní tòótọ́ ó mọ̀ yẹ kí Ọlọ́run kó mú kúrò bó ni mo ṣe lè súnmọ́ Ọlọ́run tó fi lè mú kúrò obìnrin yóò wò ó pé gbogbo nǹkan ní òun ti tán òun mọ̀ pé Jésù ò ní gbà kankan lọ́wọ́ òun tòótọ́ ṣùgbọ́n ó gbéra nínú agbára rẹ̀ ó sáré lọ sí ibi tó wà kò rí ọ̀nà débẹ̀ kò rí ààyè débẹ̀ ṣùgbọ́n ó tiraka ó ka ara rẹ̀ sí wípé àníṣe lónìí ogun ìṣègùn ó gbọ́dọ̀ tán ni. ẹ jẹ́ ká lọ wòwe Luke 8 ọ̀rọ̀ fásitì kékeré ni ọ̀rọ̀ yìí Luke 8:43 to 48 a ó rí ìrìn àjò ìránṣẹ́bìnrin yìí níbẹ̀ ìwé Luke 8:43 to 48 ìwé Luke 8:43 to 48 ó ka tó ìrìn àjò tó wà ní ó kà á sí wípé òun ní ìgbàgbọ́ pé ogun yìí ò ní borí òun kò kára sí wípé ẹni tí wọn ò lè rí kódà kò sọ pé bóyá òun ò ní lágbára láti lè rìn dé ibi tó wà ó kára rẹ̀ sí alágbára ó kára rẹ̀ kìkìdá kíni ó kàn tiraka láti ṣe kíni láti fọkàn sí tí a sọ kò kára rẹ̀ sí ológun rárá ẹlòmíì ó máa wò ó wọ́n ti kára wọn sí aláàrùn tàbí aláìsàn wọ́n máa wò ó pé ogun tí kún bẹ́lẹ́ ogun tó dé báwọn yìí ṣé ẹsẹ̀ pọ́gun ló máa pa àwọn
ẹ gbọ́ ṣó yẹ kí onígbàgbọ́ àti ọmọ Ọlọ́run kó máa sọ bẹ́ẹ̀? a gbọ́dọ̀ sọ pé ogun yìí kì í ṣe tèmi, ogun ti ìwọ Ọlọ́run alààyè ni, torí pé kí ni ó ti ṣẹ́gun fún wa. Ó ti ṣe kí ni ó ti ṣẹ́gun fún wa. Kìkìdá ká ka ara wa sí ẹni tó súnmọ́ Ọlọ́run, kìkìdá ká ka ara wa sí ọmọ Ọlọ́run, kìkìdá ká ka ara wa sí pé a ní àṣẹ ọ̀rọ̀ lẹ́nu láti lè sọ fún Ọlọ́run, láti lè pàṣẹ fún ogun tó ń bẹ nínú ayé wa pé ogun yìí fi ayé mi sílẹ̀, má jẹ́ n gbúrò rẹ̀ mọ́. Agbára ìgbàgbọ́ la fi lè so ohun gbogbo, agbára ìgbàgbọ́ la fi lè so ohun tó tọ́, agbára ìgbàgbọ́ la fi lè control tí ò fẹ́ tá a fẹ́ nínú ìrìnàjò wa pé kúrò. Ṣùgbọ́n tá a bá ka tí ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ yẹn tá a kà sí ogun pé nílé bàbá wọn báwọn ṣe ń ṣe nù wọn ìsábà gbérì ìpè tiẹ̀ kọ́ mọ́mì, ìpè mi kọ́. àdúgbò ìbá ṣe oríire nílé bàbá àti ìyá ti èmi, bí wọn ìbá ṣe oríire nílé bàbá àti ìyá yín dádì, ẹ̀yin gbọ́dọ̀ ṣe oríire ni. tí wọn ìbá kọ́lé níbẹ̀ mọ́mì, tó jẹ́ pé wọn èépẹ́ tí wọ́n fi kú, lórúkọ Jésù Olúwa yóò fún ẹ̀yin ní ẹ̀mí tó gùn. Kìkìdá ká ka ara wa sí ọmọ Ọlọ́run, kìkìdá ká ka ara wa sí pé tó ń bẹ ní inú ìrìn àjò mi kì í ṣe tèmi. ṣé àìtí ìlọ́kọ ni tiyín mà? ẹ wá ti wò pé àgbélébùú ẹ̀yin náà wulẹ̀ kọ ọ̀rọ̀ ọkùnrin sí mọ́ pé wọ́n kún ṣe kí ni, tó bá ti gbowó lọ́wọ́ mi, tó bá ti bá mi náà tán wọ́n tún kúrò. Ojú ogun gangan ló yẹ ká jẹ́ ká kọjú àdúrà sí. Ogun tó lè máa tọ́ iye èèyàn nìyẹn, ogun tó lè fàkókò èèyàn ṣòfò ó nìyẹn, òkùnkùn tó lè fi àkókò ẹni ráre ó nìyẹn. ẹ pàṣẹ fún ni, ẹ gbọ́dọ̀ ka ara yín sí pé ẹ̀yin náà wọ́n bí ni, ẹ gbọ́dọ̀ bímọ. àìlákàsí wípé olúwo bímọ ẹnìkan òbí kì í ṣe dandan kẹ́yìn náà bí rárá. ẹ ka ara yín sí pé Ọlọ́run o, wọ́n bí mi ni, èmi náà sì gbọ́dọ̀ ṣe abiyamọ. ẹ má jẹ́ àwọ̀ àìlákàsí lórí ìrìn àjò ayé wa lọ́wọ́lọ́wọ́ ní ohun tó ń ṣẹlẹ̀ yìí. tí a bá lọ tún wo ìwé 1 Samuel 19:1-4, ọ̀rọ̀ ìránṣẹ́ kan náà wà níbẹ̀. Sọ́ọ̀lù níbi tó ti fẹ́ pa Dáfídì, ẹ rí Ọlọ́run ó mọ̀ọ́mọ̀ rán ọmọ Sọ́ọ̀lù gan sí ẹni tó fẹ́ pa, wípé dìde o, bàbá mi ṣe kí ni ó fẹ́ pọ̀ ọ́. tí ìyẹn náà bá ní àkàsí pẹ̀lú rẹ̀, ó ṣeéṣe kó sun àsùngbàgbé. tó bá sì sun àsùngbàgbé, ibẹ̀ ni bàbá ó ti lù. ṣùgbọ́n náà tètè gbéra, ó sápamọ́. ẹ jẹ́ ká ní àkàsí lórí ìrìn àjò ayé wa. ṣẹ́yìn náà rí pé ọdọọdún là ń dàgbà sí i? ṣẹ́yìn náà rí pé ọdọọdún là ń ṣe ohun rere? ẹ jẹ́ ká ní àkàsí lórí ìrìn àjò ayé wa pé ohun tá a bẹ lọ́wọ́ wa yìí tá a fẹ́ yẹn, Ọlọ́run mi ò fẹ́. nípa kíka ara wa sí níwájú Ọlọ́run gan lọ́lọ́run lè kà wá sí. tá a bá dé ẹ̀ka Ọlọ́run wá sí nínú ìrìnàjò wa, Ọlọ́run kò ní kà sí. Ọlọ́run kò gbọ́. ìgbà tí ó dáhùn lẹ̀ tí mọ̀ ṣẹ́yìn ní àkàsí pẹ̀lú Ọlọ́run yẹn. wọ́n ìkẹ́sì ní òtítọ́ àti òdodo dáde. ṣé ẹ̀ka Ọlọ́run sí ní ìgbà àyà yín? ṣé ọ̀rọ̀ Ọlọ́run yé tó? ṣé ọ̀rọ̀ Ọlọ́run yé ìyẹn bẹ́ẹ̀ ṣe kà sí nínú ọkàn yín? ṣé ẹ̀ ń ṣàtúpalẹ̀ sí àwọn ènìyàn mìíràn? ìgbà ẹni táwọn náà bá ń ṣe ó lè ṣe déédéé mà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bẹ́ẹ̀ ni brọ́dà. tá a bá kọ Ọlọ́run sí nínú igbá àyà wa, tá a kọ Ọlọ́run sí nínú ìṣesí àti ìwàsí wa, ìgbà yìí lọ́gán lòun náà lè kà wá sí. ìgbà yìí lọ́lọ́run gan lè kà wá sí. ẹ jẹ́ ká kọ Ọlọ́run sí nínú ìrìn àjò ayé wa. ẹ ní àkókò yìí, ọmọ téèyàn ò lérò gan-an wọ́n ń ṣe dáadáa ju àgbàlagbà míì lọ. kí àwọn àdúrà
tó jẹ́ pé a lè béèrè ká má ti rí èsì rẹ̀ gbà ṣùgbọ́n tí Ọlọ́run bá gbé èsì rẹ̀ dé yóò kọjá báwa gan ṣe gbàdúrà yẹn kìkìdá ká ṣe kíni ká ka Ọlọ́run sínú igbá àyà wa ká sì sìn ní òtítọ́ àti òdodo nípasẹ̀ èyí ìrere yóò wá bá wa. ní ipá àti agbára Ọlọ́run ró mi ní agbára téèyàn fi kọ Ọlọ́run sí agbára tọ́lọ́run fi jókòó sínú ìgbésí ayé ènìyàn ó yẹ jogún ẹ̀sán ayé mi ẹ̀gbúra orúkọ Jésù agbára lẹ́sọ̀ gàgà Jésù agbára téèyàn fi kọ Ọlọ́run sí Áfíríkà ènìyàn gan sí tó ẹni tọ́lọ́run ò bá kà sí bó bá fi 20 ọdún tó fi ń lórí òkè sórí òkè tó ń gun orí òkè kan bọ́ sí ìkan ṣùgbọ́n tọ́lọ́run ò bá kà sí yóò kàn máa wò ó pé kí ló dé òun ṣàgbàgbànú àdúrà ṣùgbọ́n ṣe ẹ̀ka Ọlọ́run gangan sí ló ka àyà yín ṣé Ọlọ́run gangan dá yín mọ̀ ṣé ìgbé Ọlọ́run sí òkà àyà wa ṣó ṣe dédé ṣé àsìtún ní ohun mìíràn tá a tún fi orí balẹ̀ fún yàtọ̀ sí torí tá a bá sìn tá a tún mú nǹkan mìíràn mọ́ èèyàn lè sin Ọlọ́run pẹ̀lú mámọ́ni o kìkìdá ká kà á sí ká sinmi lé ká gbà á gbọ́ ká tẹ̀lé rẹ̀ ká gbé orúkọ rẹ̀ sí òkà àyà wa kí ènìyàn tí wọ́n máa ń wà. ìgbà yìí ká bá ṣe yóò máa dàbí bá ń ṣàwàdà nípa ọmọ tó bẹ̀rẹ̀ pé mo fẹ́ ṣe léyìí Ọlọ́run máa fi máa yà wá lẹ́nu débẹ̀ ni ẹ já sọ fún Ọlọ́run Olúwa o èmi tí ń fi kan Ọlọ́run sí ni mo ní ká ìbèrè fún náà o ẹ̀mí tí ń fi lè ka ìwọ Ọlọ́run sí tó fi wọnú ayé mi Olúwa jogún sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀mí tá fi lè kọ Ọlọ́run sí dáàdì mọ́mì Olúwa kó jogún ẹ̀ fún yín ẹ̀mí tá fi kọ Ọlọ́run sí bàbá kó jogún ẹ̀ fún yín ọmọ kó jogún ẹ̀ fún yín ẹ̀mí kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á sọ fọ́lọ́run Olúwa ò kà mí sínú ìjọba rẹ̀ Ọlọ́run ò kà mí sínú igbá àyà rẹ̀ ohun tí mo máa ń ṣe Ọlọ́run jẹ́ ó máa ṣe déédé pẹ̀lú ọ̀nà rẹ̀ Olúwa ìyẹ̀rí ìkàsí tó fi kà mí sí Olúwa jogún ẹ̀ sínú ayé mi Olúwa ò jẹ́ kí n ní àkàsí rẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó ní àkàsí níwájú rẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o Olúwa kó kà yín sí mọ́mì Olúwa yóò kà yín sí agbẹ̀mí àìlákàsí Ọlọ́run yẹn ní orúkọ Jésù yẹ torí ẹni tó bá ka Ọlọ́run sí Ọlọ́run máa kà sí ní orúkọ Jésù wa kó kà yín sí ẹ ní gbèrè tìjú ẹ ní dẹni kọtì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín orúkọ Jésù Kristi Ọlọ́run ò ẹjẹ́ àsùn ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa má ṣe mí lẹ́nu ìtanù ní iwájú rẹ bàbá o má ṣe mí lẹ́nu ìtanù ní iwájú rẹ ẹ̀mí mọ́ o má ṣe mí lẹ́nu ìtanù ní iwájú rẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú kò ní ṣe lẹ́nu ìtanù ní iwájú Ọlọ́run Olúwa ò ní ṣe lẹ́nu ìtanù ọba mímọ́ Ísírẹ́lì ó yá kó má ṣe lẹ́nu ìtanù ní wákàtí ọ̀wọ̀ ògo tó yẹ yín yáyé yín Ọlọ́run má jẹ̀mú kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run kó fi àṣẹ dá wa lóhùn ẹni mímọ́ Ísírẹ́lì ó yá kó fi àṣẹ dá wa lóhùn mọ́mì dáàdì brọ́dà sísà lórúkọ ẹ̀ ní dẹni ìkọ̀tì ẹ̀ ní ìtanù lórúkọ Jésù ẹ̀mí tí Ọlọ́run ó fi kà yín sí tí ó fi mọ̀ yín ní ọmọ rẹ̀ tí ó fi lè jogún rere fún yín ohun rere tó tọ́ sí ayé yín fún yín tó fi ohun rere sínú ayé yín tí ògo yín ó fi tàn tí làwọn yóò fi bú jáde láti òní lórúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí máa rí lò ẹ̀mí tọ́lọ́run ó fi kà yín síṣẹ́ ẹ gbàgbọ́ mọ́mì ẹ ṣe àmì ẹ̀mí tọ́lọ́run ó fi sí tẹ́ ẹ̀ fi ní gbèrè jù lónìí ní orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi ẹ jẹ́ wá gbàdúrà mi à ń lọ nínú ìpele mi ní ẹ jẹ́ sọ fọ́lọ́run á porúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan tó Ọlọ́run o má kọ̀ mí sílẹ̀ Ọlọ́run má kọ̀ mí sílẹ̀ ẹni ọba kọ̀ sílẹ̀
yìí máa gbèrè ìtìjú ni ọlọ́run má kọ̀ mí sílẹ̀ ó jẹ́ ń gbèrè ìtìjú ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run kó má kọ̀ yín sílẹ̀ bàbá má kọ̀ wọ́n sílẹ̀ ọmọ má kọ̀ wọ́n sílẹ̀ ẹ ò ní gbèrè ìtìjú bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ jésù olúwa àmín 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 lórúkọ jésù kristi ẹ wá já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o okùn tí fi lè rin ìrìn àjò ayé mi èyí tí ayé mi fi ní ìtumọ̀ olúwa jogún rẹ̀ fún mi okùn tí fi lè rin ìrìn ayé mi okùn tí fi lè rin ìrìn àjò ayé mi fi ní ìtumọ̀ olúwa jogún rẹ̀ fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ara jésù agbára jésù okùn tí fi rin ìrìn àjò ayé yín bàbá màmá lónìí ní orúkọ jésù olúwa kó jogún ẹ̀ yín bàbá kó jogún ẹ̀ fún yín ọmọ ẹ̀mọ́ kó jogún ẹ̀ fún yín okùn tí fi rin ìrìn àjò ayé yín lónìí ní orúkọ jésù kristi bàbá jogún ẹ̀ fún wọn ọmọ jogún rẹ̀ fún wọn ẹ̀mọ́ kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ̀mí tó dá mi dúró sójú kan yìí mọ́mì ẹ̀yin náà mọ̀ pé ẹ̀mí kan ló dá yín dúró sójú kan yẹn ní tó yẹ ká ẹ̀ ti ṣe tipẹ́tipẹ́ ṣe àmupẹ́ ẹ̀ ti ṣe ní táwọn ẹgbẹ́ yín yòókù ti ṣe ṣe àmupẹ́ ẹ̀ ti ṣe ìwọ ẹ̀mí tó dá mi jókòó sójú kan ìwọ ẹ̀mí tó dá mi jókòó sójú kan ìwọ ẹ̀mí tó dá mi jókòó sójú kan ó yá fi ayé mi sílẹ̀ gbẹ̀dúrà orúkọ jésù aráàlá jésù agbára jésù ìwọ ṣe wọlé ẹ̀mí tó dá yín jókòó kan lórí orúkọ jésù ó yẹ kó fẹ́. ó yẹ kó ayé sílẹ̀ ìwé ẹ̀mí kẹ́mi yìí lónìí ní orúkọ jésù yẹ kó gbèrè tìjú torí ẹ̀mí tó bá yàn tó létí ò tí ì kọ́lé ẹ̀mí kan lọ́yàn jókòó ó yẹ kí ẹ ti ṣèyàn fún ọmọ ṣe fọmọ fẹ́ ọkọ fún ọmọ tí ìwé tí ì ṣe kankan mọ́ mi ẹ̀mí kan lọ́dọ̀ jókòó. Wọn ti di girama àwọn ẹgbẹ́ ìgbà ẹ̀sìn sọ̀rọ̀ ìṣubẹ̀ wò sínú ọlọ́run o ẹ̀mí tó dábàá ìṣubú tí ò jẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ gbọ́ ahọ́n wọn tí ò jẹ́ kí àwọn ọmọ ẹ̀kọ́ gbọ́ ahọ́n bàbá yìí tó wá mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé ọmọ lójú àwọn òbí rẹ̀ lónìí ní orúkọ jésù ó yájú ó gbèrè tìjú ẹ gbàdúrà agbára jésù agbára jésù gbogbo ẹ̀mí tó lẹ̀ ní jẹ́ńjì ọmọ dádì gbogbo ẹ̀mí tó lẹ̀ ní jẹ́ńjì ọmọ mọ́mì gbogbo ẹ̀mí tó lò wò ní gbòhùn òní gbà wípé kì í ṣojú ayé òun lẹ́ṣẹ̀ jẹ́ńjì ọmọ lónìí ní orúkọ jésù olúwa fẹ̀mí onítọ̀hún ṣòfò nù gbogbo tó fi ṣe bá lé yín lórí yẹn lónìí ní orúkọ jésù olúwa fẹ̀mí rẹ̀ ṣòfò dànù gbogbo tó fi ṣe bá lé yín lórí gbogbo lóhùn òní gbòhùn òní wípé oúnjẹ òtọ́ sí wípé oúnjẹ mo ò yẹ ẹnu yẹn wípé oúnjẹ mo ò ní tàn yẹn lónìí ní orúkọ jésù olúwa gbàgbára rẹ̀ báwo ó yẹ gbàgbára lọ́wọ́ rẹ̀ ẹ̀mí mọ́ ó yẹ gbàgbára lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀mí kẹ́mẹ̀ tí ò inú àlàyé dúró sí tí ò lè sọ̀rọ̀ lọ́rùn tó wá kakúta yí àwọn ọmọ yín lọ́rùn tó ní wọn ò rọ́nà lọ lónìí ní orúkọ jésù ẹ̀mí náà ó ti gbèrè tìjú ọlọ́run májẹ̀mú ti jí ó gbèrè tìjú lónìí ní orúkọ jésù àwọn ọmọ yẹn yóò rọ́nà lọ dádì ẹ gbàgbọ́ àwọn ọmọ yẹn yóò rí ọ̀nà lọ ohun tó yí àwọn ọmọ yẹn yí ògo wọn lónìí ní orúkọ jésù olúwa fi lé wọn lọ́wọ́ báwo fi lé wọn lọ́wọ́ àmì orúkọ jésù kristi ẹ sọ fún ọlọ́run ẹ̀ka ló gbé àgọ́ wọ̀ yẹn ẹ̀mí tó gbé àgọ́ wọ̀ yẹn tó jẹ́ pé sí lójúmọ́ nígbà bá bí olólùfẹ́ yín ẹ̀ tún ti yàtọ̀ ẹ̀mí tó gbé àgọ́ wọ̀ yẹn tí wọ́n bá bọ́ àgọ́ wọn lẹ̀ èèyàn lè mẹ́tò àgọ́ wọn ṣùgbọ́n ẹ̀mí tó gbé àgọ́ wọ̀ ẹ̀yìn iṣẹ́ tó jẹ́ pé kò yẹ kẹ́ àwọn èèyàn gidi ó rí òye yín ẹ̀mí tó gbé àgọ́ wọ̀ yẹn tó jẹ́ kí ògo iṣẹ́ yín yẹn kí n kọ́ mọ́ tàn síta
ọlọ́run májẹ̀mú ó yá kọlù ní wákàtí àdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù mọ́mí ẹ̀mí tó gbàgbọ́ wọ̀ yín dádì ẹ̀mí tó gbàgbọ́ wọ̀ yín ẹ̀yọ̀ gòrò ní jáde lónìí orúkọ Jésù ó yá yóò gbèrè tìjú dádì bí ẹ ṣe ń ṣàmìyàn ọmọ lọ́lá lónìí ní orúkọ Jésù olú rẹ̀ dànù wọ́n bá sọ̀rọ̀ nínú ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ tó lọ́wọ́ máa bá yín rìnrìn àjò ayé yín tó lẹ́ẹ̀ni wò ní gbòǹwò nígbà tàbí wò ní jẹ́ ẹ̀rọ náà lọ lónìí ní orúkọ Jésù Kristi ó yẹ olúwa fẹ̀mí ẹ̀ṣọ́ fún bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ tún gbàdúrà yìí àdúrà aládùúà níwá àgbàkúlàdùà bẹ́ẹ̀ ni àgbàkúlàdùà àgbàkú ní àgbà ẹjẹ́ sọ fún ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àtẹ́gbára olúwa wá bẹ lọ́kọ̀ túmẹ̀ níbi ayédè mọ́ ibi ayédè ìṣẹ̀lẹ̀ mímọ́ ọlọ́run má jẹ́ ó yá wọ bẹ lọ́kọ̀ túmẹ̀ sílẹ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára lájà àràgà Jésù níbi wọ́n fi ògo ìpamọ́ níbi wọ́n fi ìṣẹ̀lẹ̀ ìpamọ́ sí ní ẹni wọ́n tọ́jú ẹ̀sìn lọ́dọ̀ ẹni tó lò lọ́wọ́lọ́wọ́ ọlọ́run má jẹ́ mọ́ ó yá wọ bẹ lọ́lọ́ tú wọn sílẹ̀ mọ́mì olúwa yóò tú yín sílẹ̀ láti òní lórúkọ Jésù ẹgbẹ̀tú sílẹ̀ ọlọ́run má yóò mú yín lọ́wọ́ sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi adákan ni mò ń wò yìí ẹ̀yin náà rí wípé ọdún yìí ó ti tún ṣe kíni ó ti ń tán lọ orí òjò gbọ́dọ̀ bọ́ mọ́ ẹ lọ́wọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ṣe yẹn tẹ́ ẹ ṣe dáàbò ẹ gbọ́dọ̀ parí ẹ kó tó tó Dísẹ́mbà ó yẹ kẹ́ ẹ parí ẹ mọ́mì ìyẹn tẹ́ ẹ ti dáwọ́lé tí wọ́n ní òní ṣe yẹn ọdún mà tún ti ń lọ oṣù kẹjọ la fẹ́ mú ìwòye ọ̀tún la báyìí àti wà nínú oṣù kẹjọ ṣé à ń pé yẹ kẹ́ ẹ parí ẹ ó yẹ kẹ́ ẹ fi yà wọ́n lẹ́nu ó yẹ kẹ́ ẹ fi jọ wọ́n lójú ó yẹ kẹ́ ẹ jọ wọ́n mọ̀ pé Ọlọ́run bẹ pẹ̀lú yín ìtí wọ́n lẹ́ẹ̀ ní ṣe yẹn gangan mọ́mì dáàdì ohun tí wọ́n lẹ́ẹ̀ ní ṣe láṣeyọrí yẹn ó yẹ kí wọ́n rí i pé yes Ọlọ́run ti gbà kúrò lọ́wọ́ wọn ẹ sọ fọ́lọ́run ẹ̀mí mímọ́ ò kí ni wọ́n ayé tó hàn mí kí ìwọ kì ni wọ́n ayé tó ń halẹ̀ mọ́ mi ìwọ kì ni wọ́n ayé tó ń halẹ̀ mọ́ mi ọlọ́dà mi dúró sójú kan pé tí mo wọlé wọn ò ní parí ẹ̀ wọ́n èmi kọ́ ni ó parí rẹ̀ Ọlọ́run má jẹ̀mú o iná ọ̀run kó dàpọ̀ máa rà á ó yá kó kọlù ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni tó lò wọ́n dá ń dúró sójú kan gbogbo ẹni tó lò wọ́n dá ń dúró sójú kan gbogbo ẹni tó lò ní jẹ́ ẹ̀rọ dáwọ́lé yẹn ní parí ẹ̀ gbogbo ìṣẹ́ mi ni ó parí ẹ̀ lórúkọ Jésù iná ọ̀run márùn ó yá kó kọlù dádì mo ní kó kọlù mo ní kó kọlù nítorí pé kíni ó ti fọwọ́ kan idà Ọlọ́run lára yín lórúkọ Jésù idà Ọlọ́run yóò sì gé lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjẹ́ àtúnṣe Ọlọ́run ẹjẹ́ àgbàdúrà yìí àdúrà ni ẹjẹ́ àsọ fọ́lọ́run ẹ̀yin ọba tó pọ̀ ní ipá àti agbára kí ni mo ṣe ta ni mo ṣe tó ní wọn ò ní rọ́nà lọ ta ni mo ṣe tó ní wọn ò ní ṣe rere ọkùnrin ni àbí obìnrin ni ọmọdé ni àbí àgbàlagbà ó ti léwu lórí ni àbí ètí ni ó rúrú yẹn gbogbo tó wù kó wà lórí rẹ̀ gbogbo agbára kágbára tó wù kó wà ní Ọlọ́run o ó yẹ bá mi yẹ̀yẹ́ rẹ̀ Ọlọ́run gbogbo agbára kágbára tó lè wà ní ara rẹ̀ gbogbo ọgbọ́n àìrẹ́kẹ̀rẹ̀kẹ̀ tó fi ń fa ayé mi sẹ́yìn Ọlọ́jẹ̀mú ó yẹ bá mi kọlù ní wákàtí òye gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ tó lòun ó dá yín dúró sójú kan tó lòun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ lónìí ní orúkọ Jésù agbára Ọlọ́run kó kọlù agbára Ọlọ́run kó kọlù agbára Ọlọ́run kó kọlù kó tún wá lórí ọ̀rọ̀ yín lórí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù ọlá oyè lórúkọ Jésù gbogbo agbára tó lòun dá yín dúró sójú kan yẹn lónìí ní orúkọ Jésù ó yá kójú kó gbèrè tìjú kójú kó tì í wọn lójú yóò tì í ọmọlọ́lá láò lónìí ní orúkọ Jésù àtọ́rọ̀ pọ̀ ń da idó sójú kan yẹn lónìí ní orúkọ Jésù kó gbèrè tìjú bàbá jẹ́ ó gbèrè tìjú ayé yín síwájú ayé gbàgbọ́ ayé ti sún síwájú dáàdì iṣẹ́ gbàgbọ́ ayé ti sún síwájú àtọ́rọ̀ pọ̀ fi da idó sójú kan yẹn lónìí ní orúkọ Jésù yóò débẹ̀ kò ní bá yín mọ́ torí á ti mú yín lọ síbi gíga bẹ́ẹ̀ ni yóò Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi
ẹjẹ́ ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìwọ agbára tó rí ní ọlọ́run àlàìsàn nípa rẹ̀ tí wọ́n fi wá ń gègò fún ayé mi ṣùgbọ́n ọlọ́run wo mọ̀ mí gbogbo ẹgbẹ́ tó fi ń gègò fún ayé mi yìí olùwàbá ń dẹ́gbà sórí ayé àwọn ọmọ wọn ẹgbà orúkọ Jésù agbára ìṣàgbéraga Jésù ọlọ́run má jẹ̀mú o gbogbo agbára tó fi ń gègò fún ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́ọ̀yè Adéwálé lórúkọ Jésù ọmọlọ́lá ọlọ́run kó dá padà lé wọn lórí gbogbo agbára tó fi ń gègùn fún ayé yín lónìí ní orúkọ Jésù tí wọ́n lẹ̀ ní rọ́nà lọ wúpọ̀ ẹ̀ ní jẹ̀yìn lójú ẹ̀mí wọn lórúkọ ọlọ́run kó fà yín lọ́wọ́ sókè ó yá kó mú yín tayọ mo ní kó mú yín tayọ gbogbo agbára kágbára èmi ò fẹ́ mọ ibi tó ti wá bóyá ń lè ìjà ni bóyá ń lè bàbá ni bóyá ń lè ọkọ yín ni lónìí ní orúkọ Jésù ètò ń bẹ láàrin ọlọ́run ó gbé yín lékè wọn bẹ́ẹ̀ ni ọlọ́run yóò gbé yín lékè wọn nítorí wọn ó gbèrè tìjú ọdún ìjìyà ni fún wọn ẹ gbàgbọ́ ọdún ìjìyà fún ọ̀tá yín lórúkọ Jésù ọ̀tá yín yóò gbèrè tìjú ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ̀yà tún sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ tó pọ̀ ní ipá àti agbára Olúwa wò mí ṣe láàánú ọlọ́run máyàmú wò mí ṣe láàánú gbogbo táwọn ẹgbẹ́ mi ṣe rọrùn má jẹ́ fìnira ṣé má ó yàwó mi ṣe láàánú ẹ gbàdúrà orúkọ Jésù mọ́mì dáàdì bẹ́ẹ̀ ṣe wò ẹ̀ ṣí ara yẹn lórúkọ Jésù Olúwa yóò wò ṣe láàánú ọ̀tá àdílé fẹ́ ọ̀tá àdílé kọ̀ ọ̀tá inú ọ̀rẹ́ fẹ́ ọ̀tá ọ̀rẹ́ kọ̀ ọ̀tá ilé ọkọ fẹ́ ọ̀tá ilé ọkọ kọ̀ ọ̀tá àdúgbò bíi tẹ̀ wáyé yẹn ọ̀tá orílẹ̀-èdè yẹn gangan lórúkọ Jésù Olúwa yóò mú yín tayọ wọn ni gbogbo agbára tó kọ́ máa fi ṣe agbára lórúkọ Jésù Olúwa yóò sọ wọn ní ẹgbẹrẹ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹjẹ sọ fọ́lọ́run àgbàkú ní àdúrà àwọn ọmọ àdúrà títí Jésù ẹjẹ sọ fọ́lọ́run ọlọ́run má dẹ̀mú o Olúwa fún mi ní ìṣẹ́gun ńlá lórí ogun tó ń ja ayé mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ tó ń bá yín fẹ́ra yẹn gangan wọn orísun ogun yẹn ọlọ́run kò wọ ibẹ̀ lọ ọlọ́run wọ orísun ogun lọ mi ò kà sí ogun sá ọlọ́run o ọmọ ológo ní máa ń lógun bẹ́ẹ̀ ni borí bá ṣe tóbi fọ́ lórí náà ni ó ṣe máa fọ́ bí ogun bá ṣe pọ̀ tó ọmọ ológo ìlógún máa ń wá kiri mọ́ ni ọmọ ológo ológun máa ń wá kiri ṣùgbọ́n tó ológo bá ti lè gbàdúrà yóò borí ogun yẹn ọlọ́run má jẹ̀ mọ́ gbogbo ogun tó lóun ò ní gbòun ò ní gbà ètí ọ̀tá máa yé mi èèyàn hun máa yé mi ṣùgbọ́n àwa náà fẹnu dá mi fúnra wa o èyí mo rà fẹnu dá tí mo mọ̀ pé ogun ni ọlọ́run orísun ogun yẹn ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá bá mi wú ti gbòǹgbò tẹ̀kátẹ̀ká ó yá fi jọ́ náà gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ọlọ́run jẹ̀ mú o múra lọ sórísun ogun yẹn orísun ogun ayé yín mọ́mì lónìí ní orúkọ Jésù Olúwa kó wọ bẹ̀ lọ ọmọ kó wọ bẹ̀ lọ orísun ogun yẹn lónìí ní orúkọ ní gbúrò rẹ̀ mọ́ orísun ogun oúnjẹ ayé yẹn lónìí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ orísun ogun tó fi ń jẹ ayé yẹn èyí tó rò pé àwọn ti lágbára yẹn tí wọ́n yàtọ̀ Ọlọ́run alààyè sílẹ̀ tí wọ́n jẹ́ pé èèyàn ẹlẹ́ran ara ni wọ́n bí tí ṣùgbọ́n wọ́n wò pé àwọn ní agbára láti fi ogun jà yín láti dààmú yín láti fòró yín Ọlọ́run má jẹ̀mú orísun ogun yẹn bàbá ó yá wù tí gbòǹgbò bàbá ó yá wù ká Ọlọ́run má jẹ̀mú ó yá fi náà ṣe Olúwa tán ṣe ó yá jó lọ ó yá máa jó ogun yẹn jóná ogun yẹn gbiná ogun yẹn bàjẹ́ ẹ gbúrò rẹ̀ wọ́n gbogbo orísun ogun nínú ayé yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run ti tú wọlé lọ lórúkọ Jésù ẹ̀ ò gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi àwa lọ gbàgbé lẹ́yìn ipò bá mi ṣẹ́gun ayé mi Olúwa ràn mí lọ́wọ́ yà mí lẹ́nu kọ́dún ìkó tó bá mo fẹ́ rí ọwọ́ ìyanu ńlá nínú ayé mi èyí tí gbogbo àwọn ọ̀tá mi ó rí tó ní tí àgbàdo hàtà ó kíbọ̀ ọmọ kíbọ̀ wọn lẹ́nu mi tí àgbàdo gàhà tó kíbọ̀ wọn lẹ́nu tó pé Olúwa yóò yà yín lẹ́nu kọ́dún ìkó tó parí ni Ọlọ́run má jẹ̀mú gbogbo tí ojú òrì tí ọmọ tí ó lọ sọ fẹnu tánú àrò káàkiri ní ìyanu ńlá tí etí ó gbọ́ Ọlọ́run kọ́dún ìkó tó parí Olúwa
Ọlọ́run ṣe fún yín gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa yìí lẹ́nu bàbá yàwó lẹ́nu ọmọ yàwó lẹ́nu kọ́ni kó tó parí orúkọ Jésù ìyanu ńlá ó yá máa ṣẹlẹ̀ ìyanu ńlá ó yá kó ṣẹlẹ̀ ìyanu ńlá ó yá kó ṣẹlẹ̀ ìyanu ńlá ó yá kó ṣẹlẹ̀ ìyanu ńlá ó yá máa ṣẹlẹ̀ òjò àánú ó yá kó rọ̀ ó yá kó rọ̀ ó yá kó rọ̀ ó yá kó rọ̀ òjò àánú ńlá ó yá kó rọ̀ òjò àánú o ní wákàtí ọ̀wẹ́ ó yá máa sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ aláàtà ayé lónìí kan Jésù ní òní gan ní orúkọ Jésù Ọlọ́run má jẹ́ ọdún kó tó parí Olúwa kó dùn yín nínú bàbá kó yà yín lẹ́nu lórúkọ Jésù Olúwa kó dùn yín nínú Olúwa kó yà yín lẹ́nu òjò ńlá ní orúkọ Jésù tó jẹ́ òjò àánú tó jẹ́ òjò òbùkún ó yá kó máa rọ̀ ó yá kó máa rọ̀ sórí iṣẹ́ yín yẹn ó yá kó máa rọ̀ lórí ìmọ̀ yín yẹn ó yá kó máa rọ̀ lórí ayé yín ó yá kó máa rọ̀ lórí orúkọ yín ṣe àpò orúkọ yín ní ìtumọ̀ fún Ọlọ́run ṣùgbọ́n wọn ò fẹ́ kó gbà ní lórúkọ Jésù Olúwa ti já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn gbogbo ẹ̀mí tó ń lo ayé yín fún ibi gbogbo ẹ̀mí tó ń fi àlá ibi lo ayé yín tó yẹ pé wọ́n fi àgọ́ yín lọ bá ẹlòmíràn jà tó yẹ pé wọ́n fi àgọ́ yín bá ayé jẹ́ lónìí ní orúkọ Jésù wọ́n ti gbètìjú wọ́n ti gbèrè tìjú lónìí ní orúkọ Jésù Olúwa mú yín tayọ lónìí ní orúkọ Jésù ẹ̀rọ àánú gbà àánú yóò tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rìn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹja lọ gbàdúrà yìí ká tó bá pèlè ìmọ̀ tó pọ̀ ní ipá àdágbára Olúwa kó àrùn mẹ́rin nínú ṣe ń pẹ́ iná bẹ̀rẹ̀ fún ìdùnnú kan tó ṣe yín mọ́mì ìdùnnú kan yẹ yín èyí tí gbogbo èèyàn mọ̀ pé kódà tẹ́ ẹ bá ti rí gan ká ẹ má ti sọ̀rọ̀ ní jésù àbúrò ẹ̀ ni ká ẹ má ti ṣe ni ẹ̀ ẹ̀yìn náà bí ṣe múra ni ọkùnrin rẹ̀ má ti sún wájú ìdùnnú ni torí wọn ò rí ògo mẹ́ nínú ara yín Ọlọ́run má jẹ̀mú Olúwa wá dùn nínú ibi tí àwọn èèyàn ò lè mọ́lé Ọlọ́run lè dà yín pọ̀ pẹ̀lú àwọn aládé bẹ́ẹ̀ ni wọ́n fún yín Ọlọ́run lè dà yín pọ̀ tó láti dà yín pọ̀ tó pẹ̀lú àwọn ọmọ aládé ńlá bẹ́ẹ̀ ni Ọlọ́run dà mí pọ̀ tó Ọlọ́run dùn mí nínú ó yẹ ẹ̀rín ayọ̀ jó gbẹ ẹ̀kẹ́ mi ẹ nídìí rẹ̀ wà ẹ̀rín ayọ̀ ṣe mọ̀ pé wọ́n ti dìtẹ̀ wọ́n ti sowọ́pọ̀ àwọn ènìyàn ti sowọ́pọ̀ wọ́n dára wọn jọ ìmí tẹ́ fọkàn tán ìmí tẹ́ ṣe kíni tẹ́ sọ̀rọ̀ fún ìmí tẹ́ ṣe kíni ìmí tẹ́ ti fi ara yàn tó ti mọ ẹni tí ò rẹ yín ẹ̀rí bó ṣe ń dá yẹ̀yẹ́ yẹn sílẹ̀ Ọlọ́run má jẹ̀mú o ibi wọ́n ti yẹ̀yẹ́ mi dé Olúwa ayẹyẹ kó tẹ̀lé ń bẹ̀ ibi yẹ̀yẹ́ mi ti dé ó yẹ kí ayẹyẹ ó yẹ kí dé ń bẹ̀ sọ fún Ọlọ́run orúkọ Jésù alágbára níbi wọ́n yẹ̀yẹ́ yín dé yẹn gangan lónìí ní orúkọ Jésù ó yá jẹ́ ayẹyẹ kó jáde ń bẹ̀ ayẹyẹ yín kó jáde ayẹyẹ yín kó jáde ayẹyẹ yín kó jáde ayẹyẹ yín kó jáde fún yín níbi wọ́n yẹ̀yẹ́ yín dé yẹn gangan lónìí ní orúkọ Jésù ayẹyẹ yóò wù jáde ibi wọ́n ti yẹ̀yẹ́ yín yẹn gangan wọ́n ṣàyẹyẹ ohun rere fún yín bẹ́ẹ̀ ni orí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Ọlọ́run gbà mí ògo mi má fi fún ẹlòmíràn bàbá gbà mí ògo àmúwáyé mi Olúwa má fi fún ẹlòmíràn yá bá mi tó ṣe níbo ló kù sí ó yá tó ṣe gbẹ̀dúrà orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ògo wáyé yín yẹn níbi tó fi àtúnṣe Olúwa máa túnṣe ó máa túnṣe máa fọwọ́ gbọ́ orí ẹ máa túnṣe bàbá túnṣe ògo àmúwásáyé yẹn lónìí ní orúkọ Jésù Olúwa máa túnṣe ògo àwáyé yín yẹn ní orúkọ Jésù ohun tó fi àtúnṣe níbẹ̀ lónìí ní orúkọ Jésù ó yá kó máa débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi dá àǹtí mi mọ́mì yìí ẹ̀mí Ọlọ́run sọ pé a ti ṣe irun wa níbi tí tá a ti fi ògo sí ibì kan ẹ̀gbọ́n Yorùbá a ti ṣe irun wa níbi tá a ti fi ògo wa sí ibì kan ó fi dàbẹ́ pé ọkùnrin wa ń tọ́ ìwà ọkùnrin ń ṣe kíni wọ́n bá ti mọ̀ pé ọwọ́ wa wúwo ṣùgbọ́n báwo wá ṣe wúwo wọ́n bá ti rí owó wa gbà tán wọ́n kàn tó lọ ni wọ́n tó ṣẹ́ndì à ìwọ náà jẹ́ lọ tiẹ̀ ìwọ náà ṣe kíni àwa dàbí ẹlẹ́yà ẹ jẹ́ gbàdúrà yìí lọ́sàn-án yìí ògo àmúwáyé yẹn ń bẹ wọ́n fi pamọ́ sí Ọlọ́run o ẹ porúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí máa rán ọ níṣẹ́ níbi wọ́n fògo àmúwáyé mi pamọ́ sí ó yá lọ mú wá fún mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ògo àmúwáyé yín mọ́mì lónìí ní orúkọ Jésù níbi wọ́n fi pamọ́ sí yẹn Olúwa lọ mú wá fún yín bàbá mú wá fún wọn ọmọ mú wá fún wọn ẹ̀mí lọ mú wá fún wọn níbi wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sí lónìí ní orúkọ Jésù
ó yá lọ mú jáde, bàbá fi lé yín lọ́wọ́, ọmọ kó fi lé yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó yá kó fàṣẹ dá wa lóhùn, ẹni mọ Ísírẹ́lì kó fi àṣẹ dá wa lóhùn. Ògo àmúwáyé yín yẹn ní orúkọ Jésù la yóò wárí fún yín, yóò gbà fún yín, ọkàn yóò dẹ̀ balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú àwọn àdúrà èyí tá a máa ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn. Àwọn tó jẹ́ oníbèsè tí wọ́n retí ọmọ, ó yẹ ẹja bomi sí tòsí, ẹja sọ fọ́lọ́run. Ẹ̀yin tó yún yín ẹsẹ̀ dúró, ẹ dákun ẹ má ṣe wàhálà rárá, ẹ̀yin náà bomi yín sí tòsí, ẹja sọ fọ́lọ́run. Ẹ̀yin mọba tó pọ̀ nípa àti agbára, ọlẹ ẹ̀jẹ̀ kó sọ nínú mi, ètò sọ nínú mi, má jẹ́ ó bàjẹ́. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlẹ yóò sọ nínú yín, ọlẹ yóò sọ nínú yín, irun yóò yẹ fóyún, ètò ti dúró yìí kò ní bàjẹ́, ẹ ní tún bí eléyìí lábìkú, kò ní wálẹ̀ láíláí, ní orúkọ Jésù yóò sì sọmọ fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. A ó máa mú omi yìí, a ó máa mú fún ọjọ́ mẹ́ta lórúkọ Jésù. tó wà yẹn kò ní bàjẹ́, ẹ ó sì bí, olú ọmọ ni ó sì jẹ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, kìkìdá bó ti wù kọ́mọ yẹn jẹ́, ẹ má bá mi fi abẹ kàn án lórí. Àgbà tó bá lóun fẹ́ gé fara mu, ìnìyẹn tó bá mi fi abẹ kàn án lórí mà. Mọ́mì, ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn kọ sílẹ̀ dáadáa, ẹ má bá mi fi abẹ kàn án lórí. Bẹ́ẹ̀ ni òótọ́ ni mo rí pé ẹlẹ́sìn kejì ní, ẹ má bá mi fi abẹ kàn án lórí mà, ẹ má bá mi fi abẹ kàn án lórí. Lórúkọ Jésù, kò rí òní dàrú, ògùn àbáyé rẹ̀ wọn ò sì ní fi pamọ́. Tí àṣẹ yẹn fi jáde ní pé ẹ má fi abẹ kàn lórí. Àgbà tó bá lóun ò fẹ́ mọ́ fún ara òun, ìníkẹ́ tó mi fi abẹ kàn lórí. Ọmọ eléyìí ò ní kú lórúkọ Jésù. olú ọmọ ni ó sì jẹ́, torí àmúyangàn ọmọ ni o, ògo ológo ńlá dẹ̀ ni, ògo ńlá ló fẹ́ wọnú ilé yín lórúkọ Jésù. Àṣẹ lórí ò ní ṣẹ́ yín lórí, kò ní ya wèrè, kò ní kú mọ́ yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọjọ́ mẹ́ta la fi mu omi yìí, àwa tá a wà nínú oyún yẹn àtàwa tá a ń retí pé kọ́lé ayọ̀ kó sọ nínú wa lórúkọ Jésù. ọlá yóò sọ nínú wa. Ọba tó mú sọ́nù Hánà, tó mú sọ́nù Sárà, kí lẹ rò pé ò lè ṣe? Ìyanu lọ́lọ́run. Nígbà náà tún bí tán, ojú ara rẹ̀ tún wà bákan náà, abẹ́rí ó tún wà bákan náà, débi pé ọkọ tó tún padà bí wọn fún tún bá lódìdí ni. Ṣé mọ̀ pé agbára Ọlọ́run wà síbẹ̀síbẹ̀? Ìyanu tó ń ṣe, ó sì ń ṣe lọ́wọ́ o. Ó ṣe fún ẹni tó bá gbàgbọ́, tí Ọlọ́run kà sí, Ọlọ́run ṣe fún bẹ́ẹ̀ lórúkọ Jésù. Olúwa yóò dá yín lò. Ètò tí ń dáhùn yìí lọ́wọ́lọ́wọ́ kò ní bàjẹ́, kò ní kú, nǹkan kò ní ṣe lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Fún àwọn ọkùnrin èyí tí wọn ò lè ṣe lórúkọ Jésù, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ káwa náà bomi sí tòsí. Ló ti díẹ̀díẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká tún kólúwa kó tó fún ní òkun sí i. Ọlọ́run májẹ̀mú o lórí bàbá yìí, Ọlọ́run o, ó yá wọ àgọ́ ara wọn lọ, okun àti agbára lórúkọ Jésù ó yá tún fi fún wọn. Ọlọ́run májẹ̀mú kó fòkùnkùn bàbá lórúkọ Jésù. Ẹ wà láyọ̀, ẹ ó pè lọ́kùnrin, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ máa mú omi yìí ní, ẹ sì mú fún ọjọ́ mẹ́sàn-án. Ẹ̀yin dádì, ẹ mú omi fún ọjọ́ mẹ́sàn-án lórúkọ Jésù. Gbogbo tó sọnù yẹn Ọlọ́run yóò ṣàwárí ẹ̀ padà, bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó pè lọ́kùnrin, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn èwe, ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ wa. Ẹ bá mi bomi wọn sí tòsí, ẹ bá mi fi iyọ̀ kékeré díẹ̀ sí, iyọ̀ kékeré ẹ bá mi fi sí. Ẹ̀rí, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run má jẹ́ n bá gbàdúrà fáwọn èwe yìí. Mọ́mì, gbogbo tí ṣe lẹ́tẹ̀ẹ́ ọmọ ẹ ò ní fojú gbà, ẹ ò ní fọwọ́ gbà á, débi pé fojú yín ka lẹ́tà ikú lórí ọmọ lórúkọ Jésù. Ọmọ tẹ́ bí ò ní kú mọ́ yín lọ́wọ́, tèmi náà ò ní kú, ọmọ ò ní kú fún mi lórúkọ Jésù. Gbogbo àwọn wọn ó dàgbà, wọn ó dògbò, bẹ́ẹ̀ ni yóò rí. Áńgẹ́lì èwe bá mi súre fún wọn, jẹ́ kó máa dàgbà nínú ọgbọ́n, wọ́n máa dàgbà nínú òye, ẹ̀mí ọgbọ́n àti òye tẹ́ fi ṣe ilé ayé yín. Ọlọ́run má jẹ̀mú kó máa rọ̀jú ẹ̀ fún yín, kó jogún ẹ̀ fún yín. Olú ọmọ lẹ́ọ̀jẹ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ bá mi fún àwọn ọmọ yìí náà mu fún ọjọ́ mẹ́ta, ẹ jẹ́ kó kárí gbogbo wọn,
èyí tí bá sí ń tòsí ẹ̀yẹ máa mú ẹ máa wo píkṣọ̀ rẹ̀ báyìí omi tí mo mú lórúkọ lágbájá ẹ mú fún ọjọ́ 3 lórúkọ Jésù ẹ ò ní gba lẹ́tà ibi lórí àwọn ọmọ náà gbogbo tí ṣe lẹ́tà ẹkún Ọlọ́run májẹ̀mú yóò fàyà lórí àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká mú omi ẹ jẹ́ ká bomi sọ́dọ̀ àwọn tó ń tà tó ń rà àwọn oníṣẹ́ ọwọ́ ó yẹ bomi sí tòsí ẹ bá fẹ́ dà díẹ̀ sí ẹ fi oyin díẹ̀ sí ẹ fi yèèpẹ̀ ilẹ̀ gangan èyí tí àwọn èèyàn ó rìn tí wọ́n fi sọ̀rọ̀ yín ẹ fi sójà kan 4 nínú omi èèyàn tẹ̀sán yìí ló wà nínú mi ó dá ti ṣe. ara ńlá Jésù àgẹ́sù Ọlọ́run májẹ̀mú yà sọmi ìdí agbára lórí ọ̀rọ̀ bàbá yìí ó yà sọmi ìdí agbára ogun tí ṣogun ó là fún yín ohun rere tó tọ́ sí. kò ní títí ta iṣẹ́ ayé kò ní títí pa ọ̀rọ̀ májẹ̀mú gbàdìde àánú tẹ̀ sí àánú tẹ̀ lórúkọ Jésù ó yá kó tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni Jésù lọ àmín àmín. ọmọ ìbá fẹ́ tán yèèpẹ̀ díẹ̀ ó kù. àmín lórúkọ Jésù àwọn onífibroid ṣùgbọ́n jẹ́ gbàdúrà yìí ó yẹ máa gba oògùn fibroid nínú yẹn lórúkọ Jésù Olúwa kò tí jáde ó yẹ kó tí jáde ní ká má kí ẹ gbàdúrà ó yẹ máa gba oògùn fibroid nínú yẹn lórúkọ Jésù ẹ̀kọ́ ọmọ pẹ́ dúró mẹ́ oògùn fibroid Olúwa lè jáde ẹ máa gbà lórúkọ Jésù ó yẹ máa gbà lórúkọ Jésù ó yá kó bẹ̀ jẹ́ jáde nínú ara ayé gbogbo ogun fibroid nínú ara yẹn lórúkọ Jésù Olúwa tì jáde ó yá tì jáde yàgò ara yín tẹ́bìlì Ọlọ́run ní lórúkọ Jésù kò ní jẹ́ fún fibroid mọ́ gbogbo tí ń ṣe fibroid nínú ayé yín lónìí ní orúkọ Jésù ó yá kó dàwátì ní orúkọ Jésù jí ó dàwátì bàbá jí ó dàwátì ọmọ jí ó dàwátì ẹ̀mọ́ jí ó dàwátì lórúkọ Jésù fibroid ò ní ráyè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹni ọfà ni ọfà tó ń bẹ lára yín gbà náà ẹ jẹ́ sọ fọ́lọ́run ọfà tí ọ̀tá rántí ara yín láti irun orí dé ìsàlẹ̀ ẹsẹ̀ yín tó jẹ́ pé ń jẹ́ kára yín máa gbọ̀n yẹn ọfà oró tí ń bẹ nínú àgbà yín ẹgbẹ́ kọ́lọ́run kọ́ ti jáde gbàdúrà orúkọ Jésù aráàlá Jésù agbára Jésù ọfà oró tí ọ̀tá sínú ara yín tó ń dà yín láàmú tó ń gbà yín lọ́wọ́ tó sọ yín di aláìsàn tó sọ yín di ẹni tí wọ́n máa rù kiri lónìí ní orúkọ Jésù ìwọ fọ̀rọ̀ náà ó yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa mo pa á láṣẹ lórúkọ Jésù gbogbo tí ṣàfọ̀rọ̀ nínú àgọ́ ara yín lórúkọ Jésù ó yẹ di ó dàwátì bàbá jó dàwátì ọmọ jó dàwátì ẹmọ jó dàwátì ó ní ẹ̀pá láṣẹ ó yẹ lónìí ní orúkọ Jésù ìwọ ọ̀fà ìgbọ́ ọ̀rọ̀ Olúwa nínú àgọ́ ara bàbá màmá yìí lórúkọ Jésù nínú àgọ́ ara brọ́dà yìí Olúwa tì í dànù bàbá tì í jáde ó yẹ gbogbo bíkíbi tó wù kó há mọ́ nínú omi ara ló wà ní nínú ẹ̀jẹ̀ ara ló wà ní nínú iṣan ara ló wà ní nínú ẹran ara ló wà ní nínú omi ara ló wà ní nínú bọ́gọ̀ ló wà ní lónìí ní orúkọ Jésù Olúwa tì í jáde bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò tì í jáde ó gbógun ẹ̀sán yẹn tún gbúrò rẹ̀ mọ́ dádì ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ lórúkọ Jésù mọ́lẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ Adépọ̀jù rẹ̀ mọ́ lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ó yẹ kó bá wí Àfọlákẹ́ Adépọ̀jù Olúwa kó bá wí gbogbo ogun wàhálà dààmú lójú ọ̀nà yẹn lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú gbà wọlé bàbá ti gbà wọlé ọmọ ti gbà wọlé ìbànújẹ́ ọ̀tọ̀ sí ayé yín ẹ̀ ní fẹ́rẹ̀ àti ránù lọ ayé yín mọ́ bẹ́ẹ̀ Jésù Olúwa wa
àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ gbàdúrà yìí jọ, ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo tí ọ̀gá tí wọ́n fi hun wá sínú ìrìn àjò ayé mi, tí wọ́n ní kí n máa bá káàkiri, tí wọ́n bá sọ mí tí gbogbo àwọn oníṣègùn ń gbá sí gbígbá sọ ohun tó gbà ní ogun, Ọlọ́run má jẹ́ wò ó sórí sun ogun yẹn ti tó gẹ́, wọ́n mi dẹ́n tí ò bá lòkò èso ká lónìí ní orúkọ Jésù. Ogun náà fi ayé yín sílẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ogun tí wọ́n fi sọ yín lóògùn yẹn, èyí tí àyín lórí ogun wípé tẹ̀ bá lóògùn ẹ̀ ní sùn lónìí ní orúkọ Jésù. Ọlọ́run bà ìmọ̀ yẹn jẹ́, bàbá bà ìmọ̀ yẹn jẹ́, ọmọ bà ìmọ̀ yẹn jẹ́, ẹ̀mí bà ìmọ̀ yẹn jẹ́. Gbogbo ogun tí wọ́n fi ṣe wàhálà sínú ayé yẹn, tẹ̀ wá dẹran tí wọ́n mọ̀ náà kiri, tẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n gbé káàkiri, tí wọ́n bá gbé lóṣù yìí, gbọ́dọ̀ mọ́tò lóṣù tó. Ọlọ́run ti bá wí, bẹ́ẹ̀ ni yóò rí. Àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ àdúrà fún Ọlọ́run àwọn tó ní káńsà ìjọba Ọlọ́run, èmi ò fẹ́ káńsà yẹn kó wà. Ó lójú kò lójú, ó wà nígbà mìíràn wọ́n á ní iná káńsà inú ló wà, kí ló jẹ́ bẹ́ẹ̀? Ẹ jẹ́ sọ̀rọ̀ ibi tó wà, ó yẹ máa sọ fọ́lọ́run, ó yẹ mi Ọlọ́run gbà mí gbogbo ogun káńsà nínú agbára mi, Olúwa ó yà tí jáde gbogbo ogun káńsà nínú agbára mi, Olúwa tí jáde gbogbo ojú ègbò náà, ó yà sàn, ó yẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àpẹẹrẹ Jésù. Gbogbo ogun káńsà yìí, gbogbo ojú egbò yìí, ó yá máa san, ó yá máa san, ó yá máa san, ó yá máa san lónìí ní orúkọ Jésù Kristi. Ó wá yóò san gbogbo ojú egbò nì lónìí orúkọ Jésù. Olúwa wọ ẹ̀bẹ̀ lọ, ó yá yóò san, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ayérayé adúpẹ́ nítorí pé oṣù àánú ẹ̀dúró lálẹ́. Olúwa kó fàṣẹ dá yín lò. Mọ́mì, Olúwa yóò fi àṣẹ dá yín lò. Gbogbo ojú ọkàn tó wo, Olúwa yóò fàṣẹ dá yín lò. Gbogbo ẹ̀sìn lórúkọ tí wọ́n sì orúkọ fún sínú àgọ́ ara yẹn lónìí ní orúkọ Jésù yá kó di àwátì. Ẹ ní fi ìdààmú àti ìpayín kẹ́kẹ́ ní fi lo ayé yín mọ́. Bẹ́ẹ̀ ni ó rè. Jésù wa, àmín 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 lórúkọ Jésù. Kìkì dára wòlíì gbọ́ ká lè bàjẹ́ wòlíì. Ó ní gba wòlíì gbọ́. Ẹ bá ní wòlíì ò sí tí agboolé wọn ti kú ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ bá sọ pé kò wòlíì kò sí mọ́ tí agboolé wọn ti ṣe kíni, ó ti kú. Ìjà sọ fọlọ́run, ìjà sọ fọlọ́run. Ọlọ́run o, agbára ìwé àṣẹ Ọlọ́run Èdùmàrè, ó yá jẹ́ kó máa dá ayé rìn àjò. Agbára ìwé àṣẹ Ọlọ́run àlàyé, ó yá kó máa bá ayé rìn àjò dúrà. Agbára ńlá Jésù, agbára ìwé Ọlọ́run àṣẹ, agbára ìṣẹ́ Ọlọ́run àṣẹ, agbára ìdáhùn Ọlọ́run àṣẹ, ó yá kó máa bá ayé rìn ìrìn àjò, ó yá kó máa bá rìn ìrìn àjò. Láti òní lọ, Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Ó yẹ bẹ̀rẹ̀ sí àmín 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 lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run fi ayé yín sílẹ̀. Adọ́wọ́ lórí wákàtí kan tí a tún gbé ètò ohun Olúwa láti ẹnu ìyá àdúrà Abániṣẹ́ JP, èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi Ilẹ̀ Àánú Nàìjíríà níbí. Lórúkọ Jésù Olúwa àánú bí ayé yín wò. Ọlọ́run májẹ̀mú àánú tó tọ́ ayé yín, tó yẹ fún ayé yín láti lọ títí dòpin ayé yín. Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ìlú UK àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà, ilé ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí tí wọ́n papọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK. Lórúkọ Jésù Olúwa yóò dùn. Iléeṣẹ́ ìròyìn di títì pa bí ẹ ṣe ń sọ, ẹ ṣe ń wò ó. Lórúkọ Jésù àṣẹ Ọlọ́run máa bá yín rìnrìn àjò, bẹ́ẹ̀ ni ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ rí. Iléeṣẹ́ ìròyìn di títì pa. Adúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ èyí tí wọ́n ní iléeṣẹ́ náà. Lórúkọ Jésù tó yé yín, Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín. Ẹ ní gbèrè tìjú, ẹ ní fẹ́ gbèrè tìjú débi pé ẹ gbèrè tìjú lálẹ́. Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Gbogbo ọkọ̀ tó wò gbogbo lọ́wọ́ yín lórúkọ Jésù. Àfọlákẹ́ Adépọ̀jù àti àwọn ìyá yòókù náà lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín. Ọwọ́ Ọlọ́run yóò dì yín mú àti ọlọ́lá lọ́lá lórúkọ Jésù Kristi. Olúwa yóò dì yín mú. Ẹ rí ọwọ́ Ọlọ́run ní ìjọ mẹ́jọ àti èmi àti yín. Ẹ̀já tó pàdé lórí ètò ohun Olúwa látẹnu ìyá àdúrà Abániṣẹ́ JP tí wọ́n dá sí wa ìjọ Ṣẹ́gun Tèmi. Tẹlifóònù nọ́mbà náà rèé, bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ̀lẹ̀ tàbí fún ìbéèrè kan, ẹ pè mí fúnra mi báyìí ni máa gbé. Ẹ pè mí sórí 070 57 84
2311 070 5784 2311. tá a bá fẹ́ sùn lálẹ́ ẹ já máa ka Psalm 69 15 to 17 Psalm 69 15 to 17 ẹ jẹ́ ká máa lò ó lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú ohun Olúwa ní ìjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ ká tún pàdé ó dijọ́ mẹ́jọ. Ó dàbọ̀.